ẹ̀yin tí ẹ bá ní ìdojúkọ ara gbígbọ̀n tí ẹ kàn rí pé ara ń gbọ̀n ṣẹ́rí tẹlòmíì ọwọ́ lásán ló máa gbọ̀n ẹlòmíì ẹsẹ̀ ni ẹlòmíì orí ló máa gbọ̀n ẹlòmíì gbogbo ara ni tó bá gbìyànjú àti dìde báyìí á tún tàgbọ́ á tún jókòó bí Parkinson disease bó ṣe lágbára tó nìyẹn tó bá ti di pé Parkinson disease bá ń ṣèyàn ṣẹ́rí mo ti drop fídíò yìí tẹ́lẹ̀ fídíò tí mo fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ mo ti drop ẹ̀ tẹ́lẹ̀ ẹ lọ wo orí page mi both Facebook Mọ̀mísí Àyìndé àbí TikTok Abs Gallery ẹ lọ wo fídíò yẹn fún àwọn tí wọ́n bá ní ìdojúkọ ọwọ́ gbígbọ̀n òun ni fídíò yìí wà fún mo fẹ́ fi lè ràn yín létí ni ṣé kí a lot of video wà tá máa ń drop tẹ́pẹ́ lómi kan máa fọwọ́ wọ sókè ni òun dẹ̀ ní ìdojúkọ ojútùú ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń ṣe yín ẹ má máa fọwọ́ gbá fídíò dànù ṣé rí màmá tí mo fẹ́ play sound wọn yìí ọmọ wọn ló mẹ́sẹ̀jì mi ó ròyìn bí gbogbo ọwọ́ àti ara wọn bó ṣe máa ń gbọ̀n sí so ó wá sọ pé òun ò lè ṣe o pé ṣùgbọ́n èyí tí mo ti ṣe sílẹ̀ òun lòun fẹ́ mo ní kó lọ wo fídíò yẹn pé kó ṣe ó ní kí n jọ pé ìta ti ṣe sílẹ̀ fún títà lòun fẹ́ rà abábá wọn package la bá sẹ̀ǹdẹ̀ sí wọn ṣẹ́rí 1 out of 50 or 100 people òun ni sáà tó fẹ́ play because mo ráyà tí máa mú review wá but tẹ́lẹ̀ ó kàn wù mí kí lè fi ṣèrántí fẹ́yìn tẹ́ bá ti rí fídíò yẹn kẹ́ ẹ lọ ṣe fídíò yẹn máa rí pé mo dárúkọ kí tó máa sọ̀rọ̀ mi lọ jẹ́ kí n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi yálà bí wọ́n bá ní ìṣòro kan àbí àìsàn kan tó jẹ́ ìdojúkọ fún yín ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08027457099 so tẹ bá ti search Parkinson ẹ máa rí fídíò mi even kan tẹ bá search lórí TikTok gan tẹ bá sọ pé oògùn Parkinson disease fídíò mi máa wà lára fídíò tí TikTok máa gbé wá fún yín so kí ẹ wò màmá yẹn gbà tán lo oògùn yẹn àdúrà tán ṣe fún mi láàárọ̀ yìí in fact èmi gan wà sọ pé màá dárúkọ àwọn rẹ́sípì yẹn o màá dárúkọ díẹ̀ nínú ẹ̀ bí báyìí because fídíò yìí mi fẹ́ kó gùn rárá ẹ máa gbọ́ o ṣé ń gbọ́ ṣé ń gbọ́. ẹ ṣé mo dúpẹ́ ara òní ní ẹ̀yìn náà oríṣẹ́ wọn fún mi o. ṣé gbọ́. ọlọ́run á ṣiṣẹ́ yín ládé o. ṣé gbọ́. ọlọ́run á túbọ̀ tó agbára yín dọ̀tún. àmín ẹ̀yin dáhùn. àmín ẹ̀yin nira o. àmín ó dáhùn mọ́. ṣé gẹ́ẹ̀tì kan tí mò ń sọ bẹ́ẹ̀ yẹn ṣé ti rí review èèyàn tí ó rà á nìyẹn so tẹ bá ní àwọn parent bóyá ọwọ́ wọn ló ń gbọ̀n ni bóyá orí ni bóyá ara ni ẹ gbìyànjú kẹ́ ṣe kíní yẹn fún ewé tábà wà ń bẹ̀ but ó lòdì wọn ló bá mú kíní yẹn wá kí n fi hàn wọn. ṣe yìí ta ti ṣe sílẹ̀ yẹn lélẹ̀ tí màmá yẹn gbà lọ́wọ́ mi tán ní pé tí mo ti ṣe sílẹ̀ lọ ẹ̀rú wà ń bẹ̀ ewé tábà wà ń bẹ̀ egbò akíká wà ń bẹ̀ ewé àbámọ̀dá cayenne pepper ìmí èṣù àti ewé ẹ̀yìn olóbe àlùbọ́sà eléwé ingredient ẹ pọ̀ o bọ̀tẹ́ bá lè ṣe bí mo ṣe sọ wàláì súnmọ́bí láì làṣìláwẹ̀ ogun wọn ń gbọ̀n lẹ́sẹ̀ wọ́n fẹ́ ṣubú apá ń gbọ̀n ó dópin nínú ayé wọn lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08027457099.